Africa Content TV. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àkìlẹ̀ Ìjẹ̀bú aṣíwájú gbogbo àkìlẹ̀ Ìjẹ̀bú ọ̀làjú súnjẹ́ èkó wa bàbá wa. Ẹ máa kú àbúrú òtún ọ̀bẹ ní ọ̀dà àkìlẹ̀ Ìjẹ̀bú olókùn fọ̀rẹ́ ẹ máa kú àbúrú òtún bàbá wa. Kábíyèsí ọ̀dẹ́ ẹ̀kọ́ bàbá dúpẹ́dúpẹ́. Gbogbo ọmọ bá lọ́ba pátápátá. Ẹ máa kú àdúrú òkú bàbá wa. Kábíyèsí ọ̀hún àyẹ̀wò. Holy, holy, holy.
ìbẹ̀lẹ̀ wà lẹ́yìn náà orí àwọn ọmọ tó lẹ́yìn àpò sáré lọ́mọ lọ́mọ pé lẹ́yìn ọ̀rẹ́ ìṣe wà. àṣọ́kọ́nà sọ̀rọ̀ àpò àṣọ́kọ́nà tó ká orí àṣàkè gbogbo àjọ ṣe ìbẹ̀lẹ̀ wà lẹ́yìn náà gẹ́gẹ́ bí orí ṣàùkí àárọ̀ orí àwọn ọmọ pé lẹ́yìn àpò sáré lọ́mọ lọ́mọ pé lẹ́yìn wọ́n ti ń dúró. Gbogbo ìyá tó bá mọ lóró. Ọpẹ́ ní máa dé lójoojúmọ́. Àwa pọ̀ lóore o, àpọ̀ lóore. Ìmọ̀ ìjọ̀wọ́ dé o. Gbogbo Mùsùlùmí. Muslim community pátápátá láti ilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo league of imams ní south west àtàgbẹ́dẹ́ta pátápátá. Mùdírù Markaz Abibu Laifi gbogbo Markaz àdúgbò lọ́wọ́ yín Mùdírù. Wọ́n ní bá rí ibi ọmọ bàbá àgbà Ádámù Ìlọrin abúláwà ṣùgbọ́n àmórí àwọn bàbá lọ́nà ọmọ dúró ní tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ tó dúró pẹ̀lú kò wọ́n mọ̀ tó dúró ti bá a rí. Kábíyèsí yàwó ìjàmbá ọba ní dúpẹ́. Olórí gbogbo ọba tó jẹ́ Mùsùlùmí ní south west ẹ̀dọ́gbẹ́sà òun ni lọ́wọ́ àdìjọ́ fún bàbá alùpùpù wọ́n tún fọlá kọ́lá àbáàbí. Mùdírù Markaz adúpẹ́ lọ́wọ́ yín alájùmọ̀ yìí ní bèbè àjàmọ́ ajáni ní bẹ́lọ̀bì bàbá wa ẹkú ọdún lójì akéyí. Ìmáàmù akílẹ̀ ẹgbà adúpẹ́ lọ́wọ́ yín ìmáàmù láti Ìbàdàn adúpẹ́ lọ́wọ́ yín ìmáàmù láti Èkó ilé adúpẹ́ lọ́wọ́ yín ìmáàmù láti Èkìtì láti Òǹdó látọ̀ ṣe àtẹ̀dọ́gbẹ̀ta adáwáṣíwò kúrò àdúgbòlọ́wọ́ yìí. Káyọ̀sí máa jẹ àgbàdo lórí wa.
adébọ̀bọ̀ ọmọ àgbọ̀gbọ̀ bá tẹ̀ wọlé ọmọ ní ti lọ́yà ó sàkúrẹ́ nì ó sàkúrẹ́ ó tún lọ lọ́wọ́ ọba. kéwù jẹ́ abáyá jẹ́ èyí tún wà gbọ́dọ̀ ní kí n kí ìṣẹ́ṣẹ́lẹ́sì dàpọ̀ ọmọdé ẹnu ọmọdé sáà yìí lórí ìdúpẹ́. Adébísí àdìjà ti kú wúlò. Hábàbà wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ wa lórí bàbá wa kábíyèsí àwòrán ìjàlẹ̀. Aṣíwájú gbogbo akílẹ̀ ẹ̀yẹ́wò aládùúṣúlẹ̀ gbọ́dọ̀ ní ọmọdé wa. Ọkọ̀ mi túújú dàbí bàbá wa. Ẹkú àdúgbò ló ti ọba ní dúpẹ́. Olówó Musa ní kúkú tó tún jọ pẹ̀lú ọjà akílẹ̀ ẹ̀yẹ́wò. Wọ́n ní adúpẹ́ fọ́ọ̀lù lórí bàbá wa. Ìdí ọmọ náà wáyé sọ́jọ́ ń lọ lọ́tún fún ẹ. Wọ́n ní lórúkọ gbogbo Mùsùlùmí community láti ilé ẹ̀jẹ̀bú. Ó ní ká dúpẹ́ lórí kábíyèsí àwọn ohun ìjọba bàbá wa.